olóòtú ìjọba Keir Starmer kéde àtìlẹ́yìn UK fún Palestine láti dá dúró. Olóòtú ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì Sir Keir Starmer ti kéde pé ilẹ̀ Gẹ̀ẹ́sì ti gba ilẹ̀ Palestine gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó dá dúró gedegbe. Olóòtú ìjọba Starmer kéde èyí nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́ Àìkú. Starmer sọ nínú oṣù keje pé UK yóò kẹ̀yìn sí Israel àyàfi tí orílẹ̀-èdè Israel bá ṣe ohun tó yẹ, pàápàá dídá ọwọ́ ogun dúró ní agbègbè Gaza Strip, tí wọ́n sì fọwọ́ sí àdéhùn àlàáfíà ọlọ́jọ́ pípẹ́ tí yóò já sí àjọṣepọ̀ ńlá láàrin orílẹ̀-èdè méjèèjì. Àwọn olórí ìjọba Israel ti wọ́gilé èyí láti ìgbà tí ikọ̀ Hamas ti kọlù wọ́n ní ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2023, níbi tí èèyàn tó lé ní 1000 kan ti pàdánù ẹ̀mí wọn tí wọ́n sì ti jí ọ̀pọ̀ èèyàn gbé lọ. Ìgbésẹ̀ olóòtú ìjọba UK ní kò dùn mọ́ inú ìjọba Israel nínú àti àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tí ikọ̀ Hamas jí gbé lásìkò ìkọlù ní Gaza. Olóòtú ìjọba Israel Benjamin Netanyahu sọ ṣáájú pé ìdánimọ̀ Palestine gẹ́gẹ́ bí ìlú tó dá dúró túmọ̀ sí pé kì í fún ìwà ìbàjẹ́ láàyè. Ìgbésẹ̀ olóòtú ìjọba UK ní ìgbàgbọ́ wà pé ó dá lórí fífi ààyè sílẹ̀ fún àlàáfíà láàrin ìjọba orílẹ̀-èdè méjèèjì. Akitiyan láti rí i pé ogun Israel àti Palestine wá sópin ní èyí jẹ́. Orílẹ̀-èdè Israel ń kojú ọ̀pọ̀ èébú láti ọwọ́ orílẹ̀-èdè àgbáyé lẹ́yìn ìkọlù tó kọlù ikọ̀ Hamas ní orílẹ̀-èdè Qatar lásìkò ìjíròrò. Ìkọlù tí Israel ṣe sí Gaza láìpẹ́ tún lé ọ̀pọ̀ èèyàn kúrò ní agbègbè tí wọ́n wà. Igbákejì olóòtú ìjọba David Lammy ní àsìkò yìí ni a ní láti dìde fún ọ̀nà àbáyọ láàrin orílẹ̀-èdè méjèèjì. Lammy ní àwọn mọ̀ọ́mọ̀ gbé ìdánimọ̀ yìí sí àsìkò yìí nítorí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́. Ní ìbẹ̀rẹ̀ oṣù yìí ni ikọ̀ ológun Israel gbé ìkìlọ̀ tuntun kalẹ̀ fún wọn láti kúrò nílùú náà kíá. Ojú òpó X ní agbẹnusọ IDF lẹ́ka èdè Lárúbáwá Avishay Adri ti kìlọ̀ pé sí gbogbo olùgbé àti gbogbo èèyàn tó bá sì wà ní Gaza àti agbègbè rẹ̀, fún ààbò yín ẹ kúrò níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Àtẹ̀jáde náà fi kún pé ó léwu gidi bí ẹ bá sì ń dúró lágbègbè náà. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Àsìkò ojúlọ́nà eré àgbéléwò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀, eré tí a porúkọ rẹ̀ ní ìlú Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.